nínú ètò tá a ṣe kọjá bàbá tẹ̀ ń wò lójú ìwòran yìí ló wá wọ́n sì fẹ̀sùn kàn bí ìyàwó wọn ṣe kó ọmọ wọn tráfù tó kó tráfù túrú ẹ̀gbọ́n wọn kan tí wọ́n jọ lọ wọ́n ní wọ́n jẹ visa lottery tí wọ́n sì kọ́ọ̀tì gbogbo communication link tó lè wà láàrin àwọn àtọmọ wọn. mo fẹ́ kọ́ rí nǹkan mú dání lọ sílé. àwọn tí ọ̀rọ̀ kàn gangan ìyàwó wọn ọ̀hún. etí mo ń kàn. àwọn náà ń gbọ́ wa wọ́n sì wà pẹ̀lú wa lálẹ́ òní láti ìlú òyìnbó tí wọ́n wà lọ́hùn-ún. òwú àná. kódà àbúrò wọn náà wà níbí tó wá represent wọn. àwọn fámìlì wọn àwọn ẹ̀gbọ́n wọn àwọn àbúrò wọn àwọn èèyàn wọn àwọn náà wà níbí yìí. tiẹ̀ lára. ọkọ wọn náà tí wọ́n bímọ fún àwọn náà dẹ̀ wà níbí. òwú alátẹ. wọ́n fi yé wa pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o àwọn náà fẹ́ sọ bọ́rọ̀ ṣe rí gangan o àti wá ṣe tán pẹ̀lú wọn báyìí. tiẹ̀ lára. àmú ohun ìlú òyìnbó wọlé báyìí àjọ rẹ̀ mọ́ ti nàìjíríà a wà á gbọ́ ohun tó ṣẹlẹ̀ gan-an bí iṣu ṣe kú àti bí ọ̀bẹ ṣe bẹ́. ló ti ní tiẹ̀ lára. ẹ jẹ́ kí n máa fàsìkò yìí kí wọ́n kú oríire àwọn Oríyọmí Hamzat farm local government executives ẹ jẹ́ kí n máa kí wọ́n kú oríire wọ́n ti dìbò wọ́n ti kàbò wọ́n dẹ̀ ti gbé èsì ìbò ìjọba àbílẹ̀ 11 jáde nínú 33 local government. mo fẹ́ kẹ́ súnmọ́ microphone sir. ẹ sà ọ̀rọ̀ yẹn ni mo bóyá fẹ́ withdraw rẹ̀ àbí bẹ́ẹ̀ sì sọ gangan lórí. No sir, last time tí mo wá síbí wọn ò jẹ́ kí n sọ̀rọ̀. èyí tẹ́ ẹ sọ ẹ gbọ́ pé ìtàn bí iná. èyí tẹ́ ẹ sọ ni ìwọ̀n tẹ́ ẹ sọ lọ́jọ́ yẹn ṣe fẹ́ withdraw rẹ̀ àbẹ́ fẹ́ filẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ yẹn. mo fẹ́ filẹ̀ bí mo ṣe sọ yẹn. ẹ fẹ́ yọ kẹ̀kẹ́ kúrò bẹ́ẹ̀. mi fẹ́ yọ ó yẹ kí n fi kú. àfikún ló tún kù. àfikún yẹn wọ́n fún mi táàmù jọ yẹn wọ́n ní kò sí time. ok so mo sọ̀rọ̀ wọ́n kọ́ ṣáà ní kí n ṣọ́ọ̀tì kí n kọ́ọ̀tì. ok ṣe wá rí ìwọ̀n tẹ kọ́ọ̀tì yẹn gbé wọ́n ní irọ́ ni pé ìyálà yarọ́ ni now màá wá fẹ́ kẹ́ ẹgbẹ́ kìíní tó àwọn junior ẹgbẹ́ sétí ẹ wá máa gbọ́ ìtàwọn náà sọ báyìí bóyá ẹ wàá sọ pé ẹ ti yọ ni o àbí ẹ tún ṣàfikún fún ẹ fikún tẹ fẹ́ fikún ni o ó tún ti kọ́ọ̀tì o ó tún ti kọ́ọ̀tì o. ọkùnrin lórí bá a kò máa ṣòro. níbi tó ń kọ́ọ̀tì báyìí. tó jìnnà gan pẹ̀lú ẹ̀tàn. ẹ káàlẹ́ káàbọ̀ sórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ̀sà. ẹ káàlẹ́ chairman. ohun ẹ̀ ń tẹ̀ sọ ni. bẹ́ẹ̀ ni sir. àwọn náà ni. bẹ́ẹ̀ ni sir. ok sir ok ẹ jẹ́ ká gbọ́ your side of the story ma. sir. yes ma. nínú àwòrán tí ó ṣe ṣàwò nínú sítórì ẹ̀ ó sọ wípé èmi mo máa ń jà lójoojúmọ́ ní ilé tá à ń gbé ilé ọ̀ṣọ́fà sí ilé tí mò ń gbé pẹ̀lú mọ́mì mi ìjọ kò gbálé kọ̀ọ̀kan fún mi ilé ọ̀dọ̀ mọ́mì mi ni mo gbé láti bẹ̀rẹ̀ ayé mi títí di ọ́ọ̀fì tètè tó di pé mo ọlọ́run gbàdúrà mi tí mo kúrò nílùú ibẹ̀ ni mo wà tí mò ń gbé tó wá sọ pé èmi máa ń jà lójoojúmọ́ pẹ̀lú Yàrílíwà ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ Yàrílíwà tó sọ pé mo máa ń jà pẹ̀lú yẹn ó wá síbi program yẹn nísìnyí ẹ bá mi béèrè lọ́wọ́ Yàrílíwà náà pé ṣé bẹ́ẹ̀ ló ṣe pé mo máa ń bàjà lójoojúmọ́ ó dẹ̀ máa ń tẹ́tù ìjà bó ṣe sọ. ok ẹ jẹ́ ọkọ yanjú yẹn náà Yàrílíwà ń dà ẹ̀yin ọ̀ya ẹ dìde náà sà mà ọ̀ya ẹ máa lọ bẹ̀rẹ̀ no clarification sir ṣé Yàrílíwà ní lóòótọ́. Yàrílíwà tó ń jà tí mo fi lọ bá wá mo ní ká wáṣẹ́ fún nìyẹn. is that right. tó ń jà lásìkò. Yàrílíwà ṣé lóòótọ́ lẹ́yìn àti obìnrin ìtọ́jẹ́yàwó ọkùnrin máa ń jà ní. no sir irọ́ náà ọmọkùnrin yìí pa o ó lè parọ́ kú àbúrò mi ni láti kékeré ló ti lọ sí school secondary school lójú ìgbà tí mo marry so kí ló fẹ́ fẹ̀dá mi àti ẹ̀ nǹkan tó mú mi tí mo fẹjọ́ ẹ̀sùn wípé ẹ̀yin kọjọ́ ń gbélé nílé wa mẹ́rin wọ́n ń ta mí rà so mi náà fẹ́ máa tà nígbà tí mo dẹ̀ sábà búrò mi pé kí ló fẹ́ fi go ṣe ó ní mọ́mì mi fẹ́ fi ṣe nǹkan ni so ìgbà tó dẹ̀ wípé mo ta mí rẹ̀ sí omi àti ẹ̀ àtijọ́ wà débi pé àtúwẹ́ máa du ṣe owó ẹ̀hẹ́n mo ṣe wá fẹjọ́ sọ ọkọ ìpè mi mọ̀ pé àbúrò mi di ní báyìí o kò bá dẹ̀ sọ fún mi pé mo fẹ́ máa ta o nǹkan tí mo fẹjọ́ sùn nìyẹn ọkùnrin yìí ní lọ́wọ́ ń parọ́ ni o. ok
ó ń parọ́ ni. that one is cleared. ṣẹ́gbọ́n wọ́n ní àwọn àti ìyàwó yín tẹ́ láwọn jọ ń jà wọ́n láwọn ọ̀já o. wọ́n jà sà. wọ́n ní rọ́lẹ̀ ń pa o. ní àti àjọjà. wọ́n jà sà. reason tó fi jà because èmi máa ń lọ ibiṣẹ́ ìjà tó jà last wọ́n lora wọn to the extent tó ń lora wọn ìgbà tí mo dé ẹgbọ́ pé sọ́ọ̀sì pé wọ́n da okòwò mo dá òwò fún ìyàwó mi nílé. ó dákòwò. ó ta mineral ó ta ogbó ẹ̀ òun ni woman yẹn fẹjọ́ ẹ̀sùn ìgbà tí mo máa dé ni wọ́n ja ìjà yẹn ni ọkọ wọn wà ní bíbá ìgbà tí mo sọ orí ẹ̀ ọkọ ló pè mí bó wọnú yàrá ọ̀dọ̀ wọn pè mí sínú yàrá ọ̀dọ̀ wọn pé wọ́n ti ń jà látàárọ̀ èmi àtọkọ woman yìí la parí ìjà fún ìyàwó mi àti woman lálẹ́ ọjọ́ yẹn. dáàdi ọkọ mi nọ́mbà kan. after that ìyàn mẹ́ta ni máa fún nọ́mbà. ni mo pé ìyàwó mi wọlé lóru mo wá ní bí màá ṣe lọ ibiṣẹ́ tí màá dé tí màá máa bá ìjà mo fẹ́ kó wá ṣiṣẹ́ ìyàwó mi sọ fún mi pé òun máa ṣiṣẹ́ kó tó di pé mo lọ bá wáṣẹ́ kó tó di pé àwọn ẹ̀gbọ́n ẹ̀ sọ pé kó má ṣiṣẹ́ ìyàwó tí mo fẹ́ ní ṣùgbọ́n kàwé. ok madam oya àti clear àkọ́kọ́ yẹn ìyá irú àwọn àǹbí wọn láwọn ọjà. bẹ́ẹ̀ ló ní àwọn ọjà but ó sì ń papà parọ́ pé à ń jà fún òun parí ìjà. bẹ́ẹ̀ ni. kò sí ìjà kankan tó pa á pọ̀ tóbi pé ó parí ìjà kò parí ìjà kankan ó dẹ̀ lóun wáṣẹ́ fún mi kò wáṣẹ́ kankan fún mi o kò wáṣẹ́ kankan fún mi èmi tí mo ṣẹ̀ bímọ ọmọ òpópó lọ́wọ́ torí pé ò fẹ́ ṣe responsibility as a father ò fẹ́ tọ́jú ọmọ ó wá ní kékeré mi wá lọ ṣiṣẹ́ kan iṣẹ́ kan tí ò sí òun tó ń wá lọ wáṣẹ́ kan tó ń ṣe torí pé ò fẹ́ sanwó responsibility tó tọ́jú ìgbà tọmọ lẹ́nu tó bá mi ṣe fẹ́ ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn irú iṣẹ́ òun mo fẹ́ ṣe tí mo fẹ́ máa tọ́jú ọmọ àti gbígbà àti ọmọ kókó tí mo ṣẹ̀ṣẹ̀ bí báwo mo ṣe fẹ́ lọ máa ṣiṣẹ́ torí ò fẹ́ ṣe responsibility as a father ìyẹn fún òun bẹ́ẹ̀. ọmọ yìí yẹn tó ọdún mélòó oṣù mélòó nígbà tó ní kí wàá lọ ṣiṣẹ́ yẹn. ọmọ oṣù méjì. ọmọ oṣù méjì. ọmọ òun ní kí n ṣoṣo. bẹ́ẹ̀ni. ok ẹ máa sọ̀rọ̀ lọ́mà ẹni kí àwọn ọmọ ṣiṣẹ́ ńgbà tó bí oṣù méjì. irọ́ ni sà ó bímọ yẹn ní 2013 pé àwọn mi ni. àníjà ní 2014. ìṣàkóso ló máa sọ̀rọ̀ lọ. ok ẹ máa sọ̀rọ̀ lọ́mà. ó ní pé àwọn mọ́mí mi sọ pé kéèmí máa ṣiṣẹ́ yẹn pé kéèmí ṣe full access mọ́mí mi ṣe ìyá àgbàlagbà tó ń ṣiṣẹ́ tó ń lọ síbi iṣẹ́ tó ń gun náà ilẹ̀ tó ń ṣiṣẹ́ tó ń fi àgbàlagbà rẹ̀ ṣiṣẹ́ ṣé òun ló máa sọ pé kí n ṣe full access ṣé ìyá yẹn máa fọwọ́ sí pé kí n ṣe full access ìyá mi ò jẹ́ sọ orúkọ bẹ́ẹ̀ pé kí n ṣe full access tó yẹ pé èmi fúnra mi ọ̀sẹ̀ mo ní ìjà àti ṣiṣẹ́ owó kí n ṣiṣẹ́ owó kí n balẹ̀ fi wọ́n mi lọ́wọ́ àti kí n tọ́jú ìdílé kí n tọ́jú ẹbí mi. so madam edro so as at the time tí à ń sọ yìí ìyá àti yìí sì tó ń ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni ìyá mi ṣiṣẹ́ wọ́n ní bísíǹsì tó ń tajà. màmá ẹ̀yin ṣiṣẹ́ lọ níta yẹn. mọ́mì wa ń ṣiṣẹ́. mọ́mì yẹn wọ́n ṣiṣẹ́. mọ́mì ní my 12. ìṣòro ẹ̀ṣẹ́ ìmọ̀ pé mọ́mì wọn ṣiṣẹ́ níta yẹn. iṣẹ́ tí mọ́mì wọn ṣe mọ́mì wọn ra gàrí èmi tí mo jókòó sí ìbára ẹ̀sà níwájú ọlọ́run àti ènìyàn tí ìyàwó bá lọ ọjà èmi tí mo wọ táyé lórúkọ mi wọ́n mú màá yá báyìí sí pé wá pa ọmọ mi èmi tí mo ìyàwó bá dé tó bá dé my 12 ìyàwó máa wá sílé because àwọn tó jẹ́ ìbọn ìyàwó mi kò sílé tó ń bá ìyàwó ṣiṣẹ́ nínú wọn Samson gbogbo wọn máa rìn lọ èmi ni mo máa lọ my 12 aago méjìlá mo lè máa ti kúrò my 12 níwájú ọlọ́run àti ènìyàn èmi ni ìyá máa kó owó fún tí màá lọ kó fún àwọn onímọ́tò dádì Alhaji ṣé rí ọ̀rọ̀ tí mò ń sọ mo fi ọlọ́run Elédùmarè mo fi búra ìyá yẹn mú mi gbogbo wọn gbà lọ́wọ́ èmi ni ìyá yẹn fi mi ṣe ọmọ àti àwọn àkọ́bí mọ́mí ẹ̀ nígbà tó lọ South Africa èmi tí mo kó tíkẹ́ẹ̀tì sílẹ̀ nílé ìsà ó débà tí o àkọ́bí wọn yẹn sọ ìyá ẹ̀ parọ́ àkọ́bí sọ pé lóòótọ́ ni pé ìjà ló dé torí dòwe ṣẹ̀gbọ́dá yìí ẹ̀gbọ́n wo tó ti Amẹ́ríkà lọ kì í yìí ẹ̀gbọ́n mi ní lára owó tíkẹ́ẹ̀tì ẹ̀ ọmọ ìyá mi bàbá mi wọ́n gbọ́rọ̀ wá ń sìn ṣé ìgbà yẹn sà èmi inú orí kò sẹ́ anybody. mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kan ìgbà tí ìyá ìyàwó yín ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni sà báwo ló ṣe wá máa sọ fọ́ọ̀mù ẹ̀ kó ṣe full housewife. kì í ṣe ìyá ló wá sà Cornelius mi ló wá sílé ọ̀dọ̀ mi ìgbà tí mo ní kí ìyàwó mi tí mo wá iṣẹ́ tí mo sọ fún ìyàwó tí ìyàwó mi accept ìgbà tí mo wá gbé lẹ́tà lọ́bẹ̀ tó ní kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ kọ́ìnà tó wà ní tógéètì ni kọ́sọ́mà wa ní ọ̀gá ẹni tó níbẹ̀
ọ̀gá mi ló bá wá pé kí n mú lọ bẹ̀ ìgbà tí mo mú lọ tó ní kó wá resume iṣẹ́ òun ni ìyàwó mi sọ pé kó má Cornelius tó mú ìyàwó mi lọ tó fi ṣèyàwó òun ló wá sí ilé ọ̀dọ̀ mi wípé ìyàwó mi sọ pé kí n wá máa ṣiṣẹ́ mo wá ní èmi mo fẹ́ báwo lè ṣe sọ pé má ṣiṣẹ́ ọmọ ẹ̀ ti dàgbà because ilé ibi tá à ń gbé sí kílíníkì sísítà mi skul àwọn ọmọ mi ò jìnnà síbẹ̀ wọ́n máa ń kó wọn láti skul lọ́bẹ̀ ni ìgbà tíjà ìṣẹ̀lẹ̀ ló jẹ́ kí n lè sọ pé òkè wájà tí mi ò bá sọ mo bá sọ wà accept as ìyàwó ìgbà tó sọ fáwọn ẹ̀gbọ́n ẹ̀ ní wọ́n ní láéláé ló dẹ̀ wá bàjá sí. I have a little confusion here, sir. Okay, sir. You told me the other time that ìyá rẹ̀ sọ pé kó má ṣiṣẹ́ kó ṣe full housewife. ìyá ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ ló wá ẹ̀gbọ́n ìyá rẹ̀ sọ bẹ́ẹ̀. ẹ̀gbọ́n ẹ̀ wọ́n sọ ẹ̀gbọ́n ẹ̀ ló wá tó wá bá mi ilé. mo fẹ́ mọ ibi tí ìyá rẹ̀ ti kọ́ mi ni o because you said ìyá rẹ̀. no sir. sẹ́gbọ̀n rẹ̀ ni. ẹ̀gbọ́n ẹ̀ ìgbà tí mo sọ fún pé kó wá ṣe iṣẹ́ tó sọ fún mi. no mo ní ẹ̀gbọ́n ẹ̀ Cornelius òwòlélẹ̀ ó wà bísà. ok ẹ̀gbọ́n ẹ̀ ló wá bá mi ilé. ẹ̀gbọ́n rẹ̀ ni kò sí ìyá rẹ̀. kì í ṣe ìyá rẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ ọkùnrin tó mú lọ yìí ló wá bá mi ilé. o lè parọ́. it's alright. ó yá madam ẹ tẹ̀síwájú. hello madam. ìyẹn lọ bẹ́ẹ̀. ok. ó ní òun sanwó school fees ọmọ owó school fees ọmọ tó lòun sọ gbà tí ọmọ ti wà ní èjì tó máa fi wọ school níbi tí mò ń gbé lọ́dọ̀ ìyá mi tí mò ń gbé tẹ́lẹ̀ tó tó di pé mo kúrò níbẹ̀ gbà tó bẹ̀ sí ní fi ìyà jẹ mí tó ń nà mí ní gbogbo ìgbà mo fi kúrò nílé níwájú ọlọ́ àti ẹ̀mí òfò ọkọ̀ lọ́wọ́. ìlú tí a ní gbé kájọ́ ń gbé tí mo fi kúrò níbẹ̀ tí owó sẹ́sọ̀n tó sọ owó sùpì sẹ́sọ̀n tó fọ́ ìsìtì ẹ̀kiri tó ń sọ ń gbà tó mo fi bẹ̀rẹ̀ sùn ẹ̀bẹ̀ náà ti gbà tí mo fi kúrò tí mo lọ sọ́dọ̀ ìyá mi níbi tí ìyá mi kọ́ létí ṣé ọmọ ò lọ sí sùn bẹ́ẹ̀ owó òrùsọ́wọ́ ìjọba orúkọ sùtọ̀ ọmọ ọ̀nà tó sanwó sùpì ó náà ń sanwó sùpì òun oúnjẹ wá oúnjẹ kí ló rà wá fún oúnjẹ tó fọwọ́ kọsí ẹ̀ tó fi ọdún omi àti àti mo kúrò ní ibi ilé tí mo ń tẹ́lẹ̀ ọ̀ṣọ́fà mo ò bú rẹ̀ mo ò gbọ́ látọ̀dọ̀ ẹ̀ mo ò bú rẹ̀ látọ̀dọ̀ kò yọjú sí mi kò pè mí kò fi ẹ̀mọ́ wẹ̀rẹ̀ bá fún mi. ẹ máa sọ̀rọ̀ lọ. ó tún sọ ọ̀pọ̀ ó lòun lòun rán mi lọ sí skul kò sì gbà tó rán mi lọ sí sẹ́ni tó lọ sí skul ló fẹ́ lọ́rọ̀ kan lọ sí skul kò rán mi lọ sí skul kankan wọn ọ̀nà ẹ̀gbọ́n mi àti ìyá mi àwọn ló rán mi lọ sí skul àwọn ló fi ní sí skul kò rán mi lọ sí skul kankan tó ń parí fóun rán mi lọ sí skul àwọn ẹ̀gbọ́n mi àti ìyá mi ló fi ní sí skul ẹni tó mi tẹ́ lọ́wọ́ ó ń ṣe dráìvà tóun ló fẹ́ rán mi lọ sí skul. ó sọ fún mi pé àwọn oníṣẹ́ òṣìṣẹ́ nípa àti dráìvà ló ń ṣe níbẹ̀. ok ẹ continue. ìyẹn tó tún sọ èdè ó ní òun ṣe owó orí mi kò sọ owó orí mi kankan oyún dé la lọ sí ilé because nílé ọ̀dọ̀ wa tí bàbá wa bá kú tí kò bá jọjú ní ibi bẹ́ẹ̀rì yẹn kò ní access sí àwọn ọmọ ẹ̀ like àwọn ọmọ mi jẹ́ orúkọ sọ́nẹ̀mù ẹ̀. ok ṣé àwọn náà sì mọ irú òfin yẹn kan tó fẹ́ yín. bẹ́ẹ̀ ni tó òun lòun sì pé òun rán mi lọ òun ṣe owó orí mi torí pé ó lọ sí bẹ́ẹ̀rẹ̀ àyẹn ni kò sówó orí mi kankan kò ṣe ìfọ̀tọ́nù kò má rí mi lẹ́gàlì girlfriend and boyfriend láti kò má rí mi. ok ṣé látìgbà tán ti wà pẹ̀lú yín náà tẹ́ ti wà pẹ̀lú wọn Nàìjíríà kẹ́ tó travel ṣé sọ́ọ̀nù mú bàbá yín lórúkọ làwọn ọmọ wọn ń jẹ́ even when you are together. orúkọ ẹ̀ ló ń jẹ́ orúkọ ẹ̀ ló ní orúkọ títẹ̀ làwọn máa ń jẹ́. ẹ fẹ́yàwó yín legally ẹ sì mọ̀ wípé téèyàn bá fẹ́yàwó bẹ́ẹ̀ ní ìlú yín tẹ́ ẹ ti jọ wá lọ́hùn kò tí ì fẹ́yàwó. dadi Alhaji. ẹ súnmọ́ kínní. Alhaji. sá. ìlú wọn èmi ò mọ kọ́sọ̀ wọn bọ̀ ìgbà tí bàbá ẹ̀ kú ìmọ̀ mi ẹni nǹkan tí mo fi san owó orí ẹ̀ lélẹ̀ tí mo fi san dáwọ́ ẹ̀ lélẹ̀ dískẹ̀tì ẹyọ kan fún bẹ́ẹ̀rẹ̀ bàbá ẹ̀ dískẹ̀tì ẹyọ kan fún nǹkan tí mo fi san owó orí ẹ̀. picture tá a yà because ìgbà tí ìjà ṣẹlẹ̀ wọ́n mú gbogbo picture tí èmi mo gbé fídíò coverage láti Èkó lọ sọ́hùn wọ́n mú gbogbo ìgbà tí ìjà ti ṣẹlẹ̀ wọ́n palẹ̀ gbogbo ẹ̀ mọ́ wọn kó gbogbo ẹ̀ lọ mo ṣẹ̀ lọ ṣe mí ni
so evidence mi lélẹ̀ tó bá ní mi ò sanwó orí tó proof pé sanwó orí. yes àwọn picture tá a jọ yà ní tá a yọ nígbà tá a sanwó orí lórí. kò sanwó orí tó bá lọ ṣe tọjọ́ tó wọ́n yàtọ̀ ìyẹn ò tẹ̀ tó sanwó orí kọ̀ọ̀kan. wọ́n ti kó gbogbo ilé tá a ṣe wọ́n ti kó kúrò lẹ́yìn òun lélẹ̀ sà. sanwó orí sí bàbá mi gbowó orí wo ló tán. bọ́ ṣe traditional yes. ó ní pé àwọn ẹ̀lọ́. wọ́n àpẹẹrú yìí o. tẹ bá ní introduction ṣe ìlú ìwé olùkíní ni. gbọ́dọ̀pàá wá tó fi wá mú gbogbo yẹn. ṣe introduction lélẹ̀. òun ló gbọ́dọ̀pàá lọ sí ilé ọ̀dọ̀ mọ́mì mi tó lọ mú àwọn mọ́mì mi àti ẹ̀gbọ́n mi tó ní kó mọ́mì mi jí ọmọ pé ó jí ọmọ tó mọ́mì tó ń tọ́ ọmọ tí mo ṣe gbọ́ mọ́mì mi lọ sí pàǹtí bí wọ́n tẹ̀ ìjẹ̀bi tí mọ́mì wa ti bọ̀ sí 3 days láàrin ní period tó fi fẹ́ ṣe ọdún Christmas ó ti mọ́mì mi mẹ́lẹ̀ fún 3 good days ó ti bẹ̀ lọ́jú ó máa ń parọ́ fún ibẹ̀ pé òun ò sí mọ́mì wa. ẹ ti yá ìyàwó yín mọ́ ni. kì í ṣe níwájú ọlọ́ àti ènìyàn sà. ìgbà tó invite wa wá sílé ọ̀dọ̀ wọn ẹ̀gbọ́n ìlú fún ọlọ́pàá mú wa tá a fi dé ọ̀rọ̀ ọlọ́pàá o. ìgbà tó invite wa wá sílé ọ̀dọ̀ wọn nígbà tó ẹ̀gbọ́n àkọ́bí pè mí wípé wọ́n ti kó àwọn ọmọ lọ pé kí wọ́n rí òun ní òtẹ́ẹ̀lì kan pé àwọn ará ilé sọ pé àwọn fámìlì òun ní kó má sọ fún mi wípé wọ́n ti kọ́ ọmọ lọ. ìgbà tó ní kí wọ́n rí òun wá gbé ọ̀kadà lọ bá ní Ìkòròdú ní Agric. ìgbà tá a máa débẹ̀ ó wá fi receipt tó fi ra tíkẹ́ẹ̀tì ó wá fi hàn mí wípé receipt tó fi ra tíkẹ́ẹ̀tì lélẹ̀ wípé wọ́n ti kó àwọn ọmọ mi lọ sí abroad. mo wá ní kí ni orúkọ tó ń fi ká àwọn ọmọ wọn lọ ibi tí ìyá ṣẹlẹ̀ nìyẹn. wọ́n wá invite wa wá sílé wọn lágric wọ́n wá lọ pe àwọn landlord àdúgbò pé ká jókòó. ìgbà tá a débẹ̀ tí mo kó gbogbo kinní wọ̀nyí síta àwọn bàbá yẹn wá àwọn landlord àdúgbò wá ní kì í ṣe nǹkan tẹ́ sọ fún wọn nìyẹn lẹ́yìn ni arákùnrin ṣe because gbogbo evidence NHIS hospital táwọn ọmọ mi ń lọ lélẹ̀ òun lélẹ̀ àwọn ọmọ ẹni. kẹfẹ register àwọn. yes àìtúlẹ̀ lọ́bẹ̀ ní sẹ́mẹ́kẹ́ ní yes ní Kétu àwọn private room làwọn ọmọ mi máa ń lò tó ń bá sì ta tòun fúnra ẹ̀ òun lélẹ̀ ṣé àti ẹ ṣe investigation tó bẹ̀rẹ̀ sà wọ́n sọ sí iṣẹ́ gbogbo àwọn tó ń kó wáyé wúmọ̀ ìlú wa àtìyàwó mi ń jà gọ́gọ́ tó ní kó wá parí ní ìràyè bọ̀tọ̀ èmi ni Ọlọ́run lè tó bá jẹ́ pé bó ṣe rí ni wúmọ̀ yẹn ṣe sọ ìbejì ni mí táyé ni mí sà ṣé rí eléyìí sà ẹ ṣe investigation dé reason tí mo fi kó dání wá ní ẹ ṣe investigation sí dé hospital yẹn private hospital làwọn ọmọ mi ń lò private school ni gbogbo àwọn ọmọ mi ń lọ ṣe ìrà sàṣà ẹ wò sà ẹ wò sà ẹ wò lẹ́tà tó kọ lẹ́tà tó kọ sílẹ̀ nígbà tó gbé ìkànjẹ tó ní tí mo bá fẹ́ òun máa para òun lẹ́tà yẹn ni ṣe ìrà sàṣà ṣe rí ìyàwó mi ìfẹ́ tó wà láàárín èmi àtòun ṣe rí wúmà yìí tó wá ṣe alákòóbá lórí báyìí mo fi wúmà yẹn lè fọ́ lọ́rùn tí ò bá jẹ́ pé ó fún ẹni ara ẹ̀ sọ pé òun ló ń pè mí òun wúmà yẹn ló pè mí tí ìjà ṣẹlẹ̀ kò sí ìkọ̀kọ̀ tí mo fi ẹ wo lẹ́tà tó kọ ẹ wo nǹkan tó fi gbé mi lọ sí welfare ẹgbẹ́ ètò jẹ American lottery tó kọ́ àwọn ọmọ mi lọ ó wá láti America ó tún wá gbé mi lọ sí welfare ìgbà tí mo débẹ̀ tí mo kó àwọn evidence sílẹ̀ wọ́n ní kí n máa lọ bọ̀ máa tó wá ń ṣáàjì kéèsì yẹn nọ́mbà ìwà lọ́wọ́ mi ó ní kì í ṣe orúkọ mi náà fi kó àwọn ọmọ lọ ó ní kó send passport àwọn ọmọ òun yẹn wọ́n ní orúkọ mi náà fi kó lọ ó ní kó send yẹ bí ẹni tó wá láti Amẹ́ríkà yẹn ṣe bá ọmọ yẹn sọ̀rọ̀ pé property òun ni pé òun ò lè release ẹ̀ ó mú lọ́yà dání èmi nìkan mo tó lọ lẹ́tà wọn nílé ìsà mo fẹ́ kẹ́ ìkẹjà rí mo fẹ́ kẹ́ ìdébẹ̀ kẹ́ confirm. ẹ dúró ní ẹ wá dúró bí tẹ̀ dín o gẹ pẹ̀lú tó wà lọ́wọ́ mi yìí ọmọ méjì bẹ́ẹ̀ ni sà ní àwọn ọmọ yín bẹ́ẹ̀ sà ọkùnrin kan obìnrin kan ní fọ́tò tó wà níbí bẹ́ẹ̀ ni sà ẹ tún wá ní mẹ́rin no méjì ọkùnrin kan obìnrin kan èmi àtòun no ọmọ méjì lọmọ yín ọmọ méjì yẹn lọmọ tó bí fún èmi bẹ́ẹ̀ ni sà wọn méjèèjì wọn sì ti kó lọ báyìí méjèèjì náà ti kó lọ. ok madam. mo ń gbọ́ yín. àwọn ọmọ yìí wọ́n wà pẹ̀lú yín ní Amẹ́ríkà. bẹ́ẹ̀ni. tá a bá sì wò nísìnyí wọ́n ti kúrò ní ọmọ kékeré wọ́n ti dàgbà. kí ni wọ́n ti dàgbà. kí ni plan tẹ ní pẹ̀lú bàbá wọn ṣé plan yín ni pé wọn à ní bá bàbá wọn sọ̀rọ̀ mọ́ láéláé àbí ẹ ní plan pé wọ́n because ẹ jẹ́ ká. rárá o kò rí bẹ́ẹ̀ o mo gbọmọ lọ́wẹ̀ àwọn ọmọ ẹ̀sìn lọ́mọ ẹ̀ mo gbọmọ lọ́wẹ̀ mo kàn lè fa ọmọ mi lẹ̀ ní Nàìjíríà pẹ̀lú gbogbo situation of things tó wà tó ń bọ̀ mo fi fún àwọn ọmọ mi dání. ok madam
ṣe rí níbi tí ọ̀rọ̀ Nàìjíríà dé dúró báyìí ẹni tí èsè ìyàwó èèyàn kódà kọ́ gbà yà èèyàn létí ní kéèyàn máa jà kéèyàn pé òun ní rí mọ́ láéláé kó wá gbọ́ pé ọmọ lọ Amẹ́ríkà ọmọ fẹ́ kó ọmọ èèyàn lọ ọjọ́ náà nìjà ó parí kéèyàn máa dúpẹ́ pé Ọlọ́run ṣe kò sí jà mọ́. So I am telling you this matter kò yẹ kó di wàhálà lọ títí ẹ jẹ́ àgbà pé ọkùnrin yóò dáa rárá ẹ jẹ́ àgbà pé kò dáa rárá ṣùgbọ́n Ọlọ́run ní kí àwọn ọmọ méjèèjì yẹn kí wọ́n ti ara rẹ̀ kí wọ́n sì dọmọ yín. Ariwo pọ̀ bẹ́ẹ̀ yẹn mà ariwo fẹ́ pọ̀ bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run ní kí àwọn ọmọ méjèèjì yẹn Ọlọ́run ní kí àwọn ọmọ méjèèjì yẹn kán ti ara rẹ̀ wọ́n dọmọ yín. Ká wá sọ pé ẹ̀yin náà tiẹ̀ wá dá kálẹ̀ tiẹ̀ burú gan-an for the singular reason wípé ẹ wá Ọlọ́run lò yín sábàbí ẹ kó àwọn ọmọ rẹ̀ kúrò Nàìjíríà lọ síbi tí ó ti máa fi wọ́n yan gàn lọ́la pẹ̀lú ipò tí nǹkan wà lónìí yìí orí rẹ̀ sẹ̀tẹ̀ lè sẹ́ tí ò ní forgive yín I am telling you kódà èmi tún fẹ́ sọ kínní kan o èèyàn ọmọgàjì mọ̀jẹ̀ lò ẹ́ tanìgbà lóò pé wọ́n gbàyàwó ẹnìkan ó wá rí i pé ẹni tó gbàyàwó òun ibi tí Nàìjíríà wà lónìí ni o ó wá gbéyàwó òun travel out gbogbo àtìyàwó rẹ̀ ń lọ ó kọ́ ọmọ rẹ̀ lọ tí ń gbébẹ̀ pé ìyàwó lọ́gbà àwọn ọmọ òun tó kó lọ kì í sáàsọ ọmọ rẹ̀ ọmọ wọn sọ orí rẹ̀ ń bẹ̀ lọ́kàn rẹ̀ ọkọ̀ọ̀kọ̀ balẹ̀ náà ṣùgbọ́n tó lè kó lẹ́mìí sókè tó lè má jẹ́ kọ́kàn yẹn balẹ̀ ni pé kó mọ̀ sí communication láàrin òun àtàwọn ọmọ yẹn kọ́tẹ̀ ìyẹn ni wọ́n mọ̀ sọ fún pé bí ìgbà tí wọ́n ti gba ọmọ yẹn lọ́wọ́ òun ni pé báwọn ọmọ yẹn bá tiẹ̀ wá yáre gan lọ́la wọn ní ríra wọn bí ọmọ òun òun ò dẹ̀ ní láṣẹ̀sì wọn òun ò dẹ̀ ní láǹfààní àti bá wọn sọ̀rọ̀. Mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká mo fẹ́ kẹ́ ẹ mọ̀ tí kọ́ mi lo mo fẹ́ kí ẹ̀yin àtọkọ yín kẹ́ ẹ mọ́ dààmú àwa ẹbí àti ọ̀rẹ́ àti àwa náà mọ́. Mo fẹ́ kẹ́ ẹ rántí pé ìgbà tẹ́ ẹ fẹ́ pàdé ọkọ yín none of your family member ló introduce yín sí òun náà sì nìyí bá family member rẹ̀ kọ́ ló mú ẹ̀yin náà wá bá ẹ pàdé Ọlọ́run lẹ máa pàdé ni ẹ dẹ̀ ti fẹ́ra yín àwọn family member yín wọ́n tó tún wá ṣe yín lóore good ẹ jẹ́ àgbà pé ẹ jẹ́ra yín lọ́mọ àwọn family member ti yín tẹ̀yìn gángan Ọlọ́run tún wá ní kí wọ́n ṣe àtẹ̀yìn àtọkọ yín lóore oore tí wọ́n ṣe yín ni pé nígbà tí wọ́n jẹ visa lottery kì í sẹ́yìn nìkan lè wà nú ẹbí yẹn tí wọ́n fi náwó gan yín. visa lottery wọn fi visa lottery fi pọ̀ mọ́ lọ èmi mo lọ fọ́ra mi ò máa rò èmi mo lọ fọ́ra mi ò máa rò wọn fi visa lottery fún àwọn ọmọ kọ̀ọ̀kan lọ síbi kan ẹgbẹ́ tó máa rò. ẹ máa gbọ́. ọ̀rọ̀ tí wọ́n sọ fún yín gbogbo sọ́ọ̀nù kan sọ fún state story lọ́wọ́ sọ fún yín. madam calm down visa lottery or no visa lottery God has blessed you ẹ ti wà l'Amẹ́ríkà ẹ dẹ̀ ní ṣìṣe lágbára Ọlọ́run ẹ jẹ́ ká negate gbogbo story bẹ́ẹ̀ ṣe lọ nǹkan tó hàn ní pé ẹ ti lọ Ọlọ́run dẹ̀ ti jẹ́ kí bẹ́ẹ̀ gbà yín obviously bó ṣe wà yìí ó ti níyàwó mi àbí ẹ̀yin náà nìsín ẹ̀yin náà ti move on with your life so ìtò wà ń bẹ̀ sí ni àwọn ọmọ tó wà láàrin yín báwo ni ó ṣe máa ní access láti báwọn ọmọ yẹn sọ̀rọ̀ àwọn ọmọ yẹn ti dàgbà kó pọn dandan kó bá yín sọ̀rọ̀ kó tó bá wọn sọ̀rọ̀ then àwọn ọmọ yẹn ti dàgbà débi pé tó bá wish láti bá sọ̀rọ̀ wọ́n bá sọ̀rọ̀ tó náà bá wish láti bá wọn sọ̀rọ̀ wọ́n bá wọn sọ̀rọ̀ so that is all ẹ má jẹ́ kí gbogbo wàhálà yẹn kò nítumọ̀ kankan ànídẹ̀ gbogbo tọ́lọ́ ni ó ṣẹlẹ̀ ló ti ṣẹlẹ̀ ìtí ó wà ló ti wá yẹn but Ọlọ́run bless ẹ̀yin méjèèjì pẹ̀lú ọkùnrin kan obìnrin kan ó lóun ò ní í ṣe yín lọ́kọ àtìyàwó ni ṣùgbọ́n ní ẹ bímọ fúnra yín ẹ dẹ̀ ti bí madam you can call me. nípa ti pé wọ́n fún ní wọ́n sọ fún bá ṣe rí láti travel ìgbà tí ó fààrọ̀ yìí tó fà á lọ fà á bọ̀ tó fi kó àwọn ìyá mi lọ sí
pàǹtí tó lọ sí human rights ọwọ́ conclude lórí pé ká fún ní nọ́mbà tó máa fi máa reach àwọn ọmọ ẹ̀ wọ́n fún ní nọ́mbà nígbà yẹn o òfin àwọn ọmọ yẹn up to date o wọ́n tún fún aládẹ́sì family ẹ̀ méjì family ní ọ̀dọ̀ wọn lọ́wọ́ tó wà níbí báyìí àti àwọn ọmọ lọ síbẹ̀ láti gbàtà fún àwọn ọmọ lọ síbẹ̀ àwọn ètò ọmọ máa check on us wọ́n máa pè wọ́n pè wá ọgbọ́dọ̀ ẹgbẹ́ títà ọmọ up to date kí wọ́n ní ẹ̀ṣẹ̀ wa nínú pé wọ́n jẹ́ kó rí bá àwọn ọmọ bá sọ̀rọ̀ kẹ́ni tó ń gbé lóko máa lówó ra international court láti máa pa àwọn ọmọ gbogbo yẹn gbogbo nọ́mbà ẹ̀ la fún kókó máa fi pa àwọn ọmọ ẹ̀ nígbà yẹn tó pé wọ́n àwọn ẹbí ẹ̀ lọ́sẹ̀ tó kọ́ wọn ti bá ìta yọjú sí àárín ìkọ̀kọ̀ àgbọ̀ kọ̀kọ̀ lọ́dọ̀ wọn wọ́n pé wá. sà mo lè mú tí n bá ní kẹ́ confam lọ́dọ̀ ẹ̀gbọ́n mi àwọn ẹ̀gbọ́n mi méjì ló wà ní Texas ní tó wà ìjọ tó ní kó gbọ́mọ wá tó nígbà yẹn ṣẹlẹ̀ tó tán ló kọ́ ọmọ lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi wọ́n pè mí pé ó kọ́ ọmọ débẹ̀ nǹkan tí mo sọ fún wọn pé orúkọ mi bàbá èmi máa jẹ́ bàbá ọmọ orí mi ní ṣèrù tó bá jẹ́ pé wọ́n wà ní Nàìjíríà nǹkan tó ṣe fún mi kò lè ṣe wọ́n ṣe ẹ̀wọ̀n ẹ̀ because wọ́n ṣẹ̀jì orúkọ àwọn ọmọ mi kúrò lórúkọ mi ẹ̀gbọ́n mi wọ́n béèrè lọ́wọ́ wọn gbà tó débẹ̀ pé kí ni ẹ fi kó ọmọ wá kì í ṣe pé òun fẹ́ dá àwọn ọmọ padà Texas tó wà ẹlẹ́gbọ́n mi yẹn wà ẹ̀wọ̀n ẹ̀gbọ́n mi méjì kí ni orúkọ tẹ́ fi kọ́ ọmọ wá ẹ jẹ́ kó òun rí wọ́n wá parọ́ fún ẹ̀gbọ́n mi yẹn pé tó bá ti di ijọ́ kejì wọ́n á gbé orúkọ yẹn wá gẹ́ bá ti ẹ̀gbọ́n mi ìgbà tó máa délé ẹ̀gbọ́n mi yẹn ní ìpè ni wọ́n ṣẹ́ fóun ó ní ìpè ni wọ́n ṣẹ́ fóun sáà mi ò lẹ́sẹ̀ arábìnrin rárá tọ̀. ọkú ẹ má lọ ẹja yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ fine before but. báyìí irú ẹ̀ pọ̀ irú ẹ̀. madam ẹ máa gbọ́ mi ẹ gbọ́ mi mà thank God ẹ sọ pé kò ṣe visa lottery ẹ̀yin ni Ọlọ́run lànà fún tẹ́ ẹ lọ ṣé orúkọ àwọn ọmọ yẹn ò jẹ́ orúkọ bàbá wọn mọ́ báyìí lóòótọ́ ni. orúkọ bàbá wọn ló ń jẹ́ tí mo bá dé nàìjà tó bá rí orúkọ bàbá wọn nínú kinní ọ̀ lónìí ní lẹ́tọ̀ àti màjàjà tó ń tà yìí tí bá wá sílé tó rí orúkọ àwọn ọmọ ẹ̀ nínú kinní wọn wọ́n ní àwọn màjàjà tó ń tà yìí. Alhaji òdodo tí mo ti ń wá láti 2016 táwọn pípọ̀ yẹn ti ń fìyà jẹ mí kì í ṣe orúkọ mi ni wọ́n fi kó ọmọ lọ ẹni kò sọ̀tọ̀ kì í ṣe orúkọ mi. ó ti sọ̀rọ̀ báyìí lórúkọ yín náà ń jẹ́. kì í ṣe orúkọ mi sà ẹni kò sùn evidence mi ò fẹ́ kémi rí sà òun mo ṣe wá síbi reason tí mo fi wá síbi báyìí nìyẹn sà tó bá jẹ́ pé orúkọ mi ni wọ́n jẹ́ ẹ jẹ́ ká tún délé sà kẹ́yìn rí kì í ṣe pé mo máa gbé wọn lọ́bi kankan. mo sọ pé tí bẹ́ẹ̀ sí nǹkan tó sọ fún mi nìyẹn kì í ṣe orúkọ mi sà òun mo ṣe ní kẹ́ bá mi ṣe délẹ̀ kẹ́ ẹ mọ̀ bóyá wọ́n parọ́ bóyá wọ́n parọ́. mo lè rí jù passport mi sára àti àgbáyé ṣọgbọ́n tó bá ti dìgbà tí mo bá wálé tó bá lórúkọ ọwọ́ púpọ̀ ẹ lórúkọ passport àwọn ọmọ fún ìfọwọ́ máa jà. ìgbà wo ni ó likely kí ìgbà yẹn máa jẹ́ mà tá a máa lè rí tẹ́fẹ́ wálé bóyá ó jìn àbòsúnmọ́. mi ò lè sọ báyìí aṣíwájú Ọlọ́run àti ìrẹ́dì láti wá fún àwọn ojú Ọlọ́run sígbà tọ́lọ́ máa ṣí náà ká máa ti wá. okay can we connect his family with you there nígbà tó yẹ pé Texas lẹ́wà táwọn family ẹ̀ náà dẹ̀ wà ní táwọn family bàbá ẹ̀ náà dẹ̀ wà ní Texas can we reconnect ẹ jẹ́ kágbàgbé èyí tó ti ṣẹlẹ̀. mi ò ní problem pẹ̀lú ìyẹn wọ́n ṣe é di láta àwọn family ẹ̀ ló yọjú àwọn ẹ̀ ò yọjú. ẹ̀ka débẹ̀ agbéra wa gbọ́ àwọn ọmọ lọ síbẹ̀ àwọn family ẹ̀ ló yọjú. good ẹ jọ̀ọ́ let's reconnect tí mo fẹ́ ká ṣe báyìí èmi náà ò ní báyìí àdíà kí wọ́n show passport wọn fún gbogbo ayé mi ò lè báyìí àdíà bí mo rí gan ìlè fi hàn àti pé mi gan ò fẹ́ rí mi nǹkan máa show passport wọn fún mi but thank God Texas náà wà your family tí náà wà ní Texas a lè reconnect your family in Texas wọ́n lè connect pẹ̀lú wọn kán rí àwọn ọmọ yín gbogbo àwọn kinní yẹn wọ́n mọ táwọn lè rí tí wọ́n fi mọ̀ bóyá orúkọ yín náà ń jẹ́ àbí kí èso orúkọ yín they know wọ́n jọ wà ń bẹ̀rẹ̀ ni wọ́n dẹ̀ tiẹ̀ lè ríra wọn gan káwọn gan ti máa ṣe dáadáa pẹ̀lú àwọn ọmọ yẹn káwọn ọmọ yẹn máa mọ̀ pé àwọn fámìlì bàbá àwọn ní kó tó ẹ̀ tó rí pé ẹ̀yin gan rí wọn can we do that
I think ìyẹn la lè ṣe báyìí. àbí kí ni ẹ rí sí ẹ̀ ṣé ẹ mọ̀ pé ìgbà tí mo kọ́ wá sí ìbáyìí sà mo sọ pé ibi tó bá yẹ kéèyàn dé tọmọ yẹn bá débẹ̀ pé ọlá Ọlọ́run ni. ìyá inú ọ̀rọ̀ tẹ sọ ẹ sọ. yes mo sọ bẹ́ẹ̀ sà ṣé èyí tó bá jẹ́ pé ó sọ fún mi wípé òun fẹ́ káwọn ọmọ lọ orí ìyẹn ò lè burú kí n sọ pé kó má káwọn ọmọ wọn yẹn lọ sà. for the fact pé kò sọ fún gan inú yín dùn náà nígbà tẹ gbọ́ díẹ̀. sà but kí wọ́n wá kọ́ ọmọ lọ bẹ́ẹ̀ yẹn wọ́n tún fọwọ́ lágbani lójú 6 years ago tí wọ́n ti kọ́ ọmọ lọ ilé tí mi ò rọ́mọ sójú. ṣe sàṣà tẹ́ bá find out kìíní yìí kì í ṣe orúkọ mi ló wà ní passport àwọn ọmọ wọn. why is doing this? why are you doing this? wọ́n yóò sí bí kò sí ilé fún lọ́rùn tó bá sọ pórúkọ ẹ̀kọ́ ló wà ńbẹ̀ ẹ̀kọ́ ló wà ńbẹ̀ ó dẹ̀ sọ pórúkọ ẹ̀ ló wà ńbẹ̀ then mo tún ní ká connect wọn mọ́ àwọn family yìí tí wọ́n wà ńbẹ̀ ẹ tún sọ kàn mí. ok sà ṣé ní family bẹ́ẹ̀ lóòótọ́. mo ní family rẹ. simple. ó ti lọ ibẹ̀ òun náà lọmọ yẹn sọ pé. no we can reconnect we can reconnect kò sí problem sà. we can reconnect eléyìí ò ṣe kò fẹ́ gbọmọ lọ́wọ́ rẹ̀ eléyìí ò fẹ́ gbọmọ lọ́wọ́ rẹ̀ bó bá fẹ́ gbọmọ lọ́wọ́ rẹ̀ mo bó ṣe máa stand honestly calm down. àwọn agbọmọ yẹn ọlọmọ lọ́dọ̀ wa ọmọ ẹni mo gbọmọ lọ́wọ́ ẹ̀ àwọn ọmọ ẹni mo gbọmọ lọ́wọ́ ẹ̀ nígbà tí ẹ làkọlẹ ní kọpọ nípa àwọn ọmọ ẹni ó fi ẹrú ẹ ń gbà mí kò ní jẹ́ sí àwọn ọmọ wọn tọ́jú rẹ̀ àwọn ìyàwó tó nílò ìgbọ̀nyà tó ń jẹ kò ń ṣe kékeré tí àwọn fẹ́ tọ́jú ọmọ mi nìkan lè tọ́jú wọn tó yẹ mo fi gbé àwọn ọmọ mi tẹ̀léra wọ́n fẹ́ ṣíra ọ̀pọ̀ ẹ̀ mo gbọmọ lọ́wọ́ ẹ̀. o good of you ọlọ́run wọn bá yín wo àwọn ọmọ yẹn ọlọ́run ò ní fi wọ́n dá yín lẹ́bi ọlọ́run ò sì ní fi wọ́n dá yín lójú bí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ báyìí bọ́rọ̀ bá ṣẹlẹ̀ báyìí gbà mí ẹ̀rọ ọmọ bàgbé tí kankan bá ṣẹlẹ̀ àmọ̀ràn tí wọ́n mọ̀ sọ abúlé kò ní ṣẹlẹ̀ sí lásán náà kò sì ní ṣẹlẹ̀ sí àwọn ọmọ yín ẹ fọkàn balẹ̀. bó ṣe ń fọ̀rọ̀ lọ farabọ̀ yẹn àwọn ọmọ mi ó wà lọ́rùn ẹ̀ tọ́kọ̀ gbọdọ̀ ṣé o. Màdàmú ẹ ti wà ń lù tó lajú oje ẹ ti wà ń lù tó lajú oje ṣé ìbò tẹ́jọ abẹ́ ń gbọ́dọ̀ gbọ́n tó ẹ̀ sọ sí nínú mísáìlì owó jù láti bí ẹjọ́ làwọn ọmọ ní. ìjọ kẹtù rọ́ńdà èyí ni mo pè yín nígbà tí mo ní kí ni. ok. èyí ni mo sọ. ìyẹn bẹ́ẹ̀ ni. ẹ lọ gbà lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n wọn táwọn Texas. ẹ lọ gbà lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n wọn táwọn. ẹ lọ gbà lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n wọn táwọn Texas. káyọ̀ fóònù ránṣẹ́ sí láti Nàìjíríà súùtì ni. orúkọ mi ni Mujidat Oyedokun. ọ̀rọ̀ ọkọ àbúrò mi ló gbé mi débi báyìí. kí ló ṣe. mo mú àbúrò mi lọ sẹ́kọ̀ọ́ nígbà tí ò tọ́jú ẹ̀ ìgbà tí nǹkan dẹ̀ da ọmọ yẹn nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ó bí ọmọ 5 fún un ó ní láti bẹ̀ mí gan pé mi ò ní fòun ṣaya kí n fóun láyè láti mú kò wá mo fún un láyè ó sì dé agbamọ́rú àsọ́límẹ́ǹtì fún àwọn kan gáràjì fún ní Ìkòròdú ní ojúbodè ó ná ojúbodè. ọ̀rọ̀ ibi tí mo láti ṣe. lẹ́yìn yẹn ó bẹ̀rẹ̀ sí strẹ́tì àbúrò mi nínú ìpọ̀ àwọn ọlọ́pàá gbọ́ sí ọ̀rọ̀ yìí àwọn oníyàbọ̀ gbọ́ sí wọ́n ṣèwé fún wa ọjọ́ táwọn ọlọ́pàá fẹ́ gbọ́rọ̀ yìí wọ tí wọ́n fẹ́ gbé wọ kóòtù ọjọ́ yẹn òun làbúrò mi jáde láyé àmọ́ nǹkan tí mo rí nínú ikú àbúrò mi ó bà mí lẹ́rù gan ó bà mí lẹ́rù lọ́pọ̀lọpọ̀ torí ìgbà tá a gbé hospital wọ́n fún ní drip ó ń gba omi ó dẹ̀ tó mu omi ó lè mu omi drum kan níṣẹ́ tí mo jókòó yìí a máa mu omi á ní kábọ̀ wá straw títí tó ṣàfidìpọ̀ jáde láyé lọ́jọ́ kẹta pàtó jáde láyé lọ́jọ́ kẹta àwọn tí wọ́n gbọ́ nípa ọ̀rọ̀ yìí iléeṣẹ́ rédíò kan gbé lẹ́kọ̀ọ́ wọ́n sì gbìyànjú wọ́n ní ṣé kò gba Oríyọmí kọjá ni mo ní mo gbé kéèsì wá àmọ́ kò yé mi bó ṣe jẹ́ pé kéèsì èdè iwájú bàbá Oríyọmí wọ́n parí ẹ̀ ní lábẹ́ aṣọ ó jẹ́ kọ́ ọmọkùnrin yìí máa fi ojoojúmọ́ ṣe ìwà àbàjẹ́ ṣùgbọ́n láti ìgbà tá a ti sìnkú tán tá a gbé òkú yẹn wálé àwọn ọlọ́pàá nípa àwọn bá rókù àwọn ò lè ṣe kéèsì ká gbé òkú padà sí Èkó àwọn àṣẹ ìdájọ́ àwọn gbogbo ìrìn àjò yẹn pàbó ló já sí a sì òkú ní ilé wọn pẹ̀lú ẹgbàá àti ìkúùkù ni wọ́n fi lù wá ká tó gba òkú yẹn lọ́wọ́ wa wọ́n tún jẹ wá yàwó fún wa lówó mọ́tò. àwọn wo ló nà yín. àwọn ẹbí ọkọ
àwọn àbúrò ọkọ. irú ikú wo ló pa ìyàwó ló pa àbúrò yín. tó ikú yẹn gan-an ni mo fẹ́ kọ́ ọmọ nàìjíríà bá béèrè torí kò yé mi kéèyàn máa gbómi kó sì tún máa mú omi àmọ́ nígbà tí ó jáde láyé ó sọ kókó ọ̀rọ̀ kan pé wá sí ìwọ sí ọ lóore ó sì fi ibi sán fún mi àǹtí mi ẹ mójútó àwọn ọmọ mi nígbà òtútù ẹ daṣọ bò wọ́n ẹ má jẹ́ kíyà ó jẹ wọ́n àmọ́ lẹ́yìn gbogbo rògbòdìyàn yóò dùn ilé lò tó fi pa torí bàbá Túndé tó wà lẹ́gbẹ̀ẹ́ yàrá àbúrò mi tó bá wá gba ilé ọkọ rẹ̀ máa ń sọ lójoojúmọ́ pé òun fẹ́ pa bàbá Túndé torí ìyàwó òun máa ń ṣàdúrà fún un kí ni àjọṣepọ̀ tó wà láàrin ìyàwó òun àti bàbá Túndé mo gbẹ́jọ́ yẹn lọ sórí ìyàwó. ta ló fi mágùn pa àbúrò yín. ọkọ ẹ ni. ẹ ká lẹ káàbọ̀ sọ mágùn mọ́mu mi ni wọ́n pè é. wọ́n yé pé mọ́mu mi gan ọ̀hàhà bí nǹkan ni. àríwá mi níta máa ń pè nù wọ́n gbọ́ fún yàn lómi kẹ́ẹ̀kì kan yóò sá mọ́ mú ni mágùn kí ni wọ́n pè é mágùn tí wọ́n máa mú mi kí ni wọ́n pè náà. mámu mi rẹ wo ni kò tí ẹ gbọ́ Yorùbá kankan sọ́kọ̀ àbúrò yìí ni. bẹ́ẹ̀ ni sà kò wá tán síbẹ̀ a wá lọ sílùú wọn. ẹ ṣe sùúrù nù. ọ̀rọ̀ yìí pọ̀ ju tá a lè parí lálẹ́ ìlọ́gbọ̀n ṣé ń wòye ẹ súnmọ́ microphone ẹ ká lẹ́ sà. ẹ ká sà. orúkọ yín sà. Wàsíù Kọ́dáwọlé láti ìlú Ìkirè. kí ló dé tẹ ẹ pàyàwó yín. dáadáa kò lè possible bẹ́ẹ̀ sà. ṣé ẹ fura pé wọ́n yà lèmi. ìyàwó mi ò ju àdè. ta ló wá ní wọn mọ́gùn ṣé kìí sẹ́yìn ni. ìyàwó mi ò dún mọ́gàn. mọ́gùn ni ẹ níyàwó yín. ìyàwó mi ò dún mọ́gàn. torí pé bọ́dé yóò kí jẹ́ obìnrin tó tán but mo trust ìyàwó mi. ẹ̀bà yìí wọ́n lọ ní wọn mọ́gùn. àjọsọ àjọ jí ni. kò gbọ́dọ̀ wà má lóye mọ́gùn. wọ́n bọ̀ ẹ kalẹ́. ẹ kálẹ́ o ẹ kú dédé àsìkò yìí gbogbo etí tó ń gbé. ọmọ ìyá kan báyìí tí wọ́n ń jẹ́ Bísíọlá ti ń wọ́ Bísíọlá ti ń wọ́ yìí ló bí ọmọ méjì Idris ọlá ti ń wọ́ àti Bọ́lá ọlá ti ń wọ́ tẹ́ bàbá wa rí Idris ọlá ti ń wọ́ wọ́n bí ní ọjọ́ 16 oṣù kẹta ọdún 1993 bẹ́ẹ̀ bábá wa rí Bọ́lá ọlá ti ń wọ́ wọ́n bí ní ọjọ́ 4 oṣù kẹjọ ọdún 1996. ẹ jọ̀ọ́ ó ṣe kókó kí wọ́n yọjú sórí Yọmí o Bísí ọlá ti ń wọ́ tóbi Idris ọlá ti ń wọ́ àti Bọ́lá ọlá ti ń wọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta àtìyá àtàwọn ọmọ méjèèjì ó ṣe kókó kẹ́ ẹ yọjú ságídígbò ó ṣe kókó ibikíbi tẹ́ ẹ bá wà Bísí ọlá ti ń wọ́ Idris ọlá ti ń wọ́ Bọ́lá ọlá ti ń wọ́ ẹ yọjú ságídígbò. kí ló dé tẹ wá pàyàwó yín nígbà yẹn mọ̀ pé kí n ṣèṣekúṣe ó sì ràn yín lọ́wọ́. ẹ̀sà ìyàwó dáadáa ni. ẹ̀sà Ọlọ́run ní jẹ́ kí n rú nǹkan bẹ́ẹ̀ láyé mi. ṣé rí ìyàwó mi ó jẹ́ adáàánú fún mi kọ́nà bá kó bá mi fi ọ̀run kẹ́ kó dẹ̀ tẹ̀sí afẹ́fẹ́ rí. ní 2019 mo dábọ̀ pírọ́blẹ̀mù kan so fúra ẹ̀dùn ké sí mi ó ní kí n jẹ́ kí òun náà ṣọ́ọ̀gù náà. ṣé ẹ láwọn ẹ̀rí tó fi hàn pé. bẹ́ẹ̀ ni mo láwọn ẹ̀rí ọ̀gá ọlọ́pàá wọ́n dúró tí bá ní ìdìrànlọ́wọ́ àwọn. ṣé bàbá sọ dúró wọ́n dúró. pẹ́pẹ́ ẹ bá ní ìdìrànlọ́wọ́ àwọn. bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ yìí. lórí ọ̀rọ̀ yìí. ẹ jẹ́ wọ́n báyìí wọ́n láwọn lẹ́rìí o. wọ́n wá tún sọ̀rọ̀ pé kéèsì Oríyọmí ò lè ṣe táwọn bá pa ní. orí wọn náà ní àti bàbá tó dúró yìí. wọ́n ní dípọ́ ní ẹ̀yìn pa Oríyọmí wọ́n ní pa Oríyọmí bẹ́ẹ̀ ni wọ́n ní àkọ́bí àbúrò àwọn ẹni pa Oríyọmí. wọ́n nítorí kéèsì nígbà tá a gbé wọn bẹ̀ ní ọdún tó kọjá lọ wọ́n ní kí ọ̀dẹ́ wọn ṣe ọlọ́kùn bàbá fún wọn òun lọ́kùn bàbá wọn náà ní níjọ́ tí mo lọ síbẹ̀ bí ọ̀sẹ̀ mẹ́ta wọ́n tún àwọn tá lọ wọ́n tún ọlọ́pàá gbé wa bàbá yìí wọ́n dáná wọn kí táyà bọ̀ lọ́rùn pa wá jọmọ gbé ni. ọ̀rọ̀ ti lágbára sọ. ó ní bàbá lọ Oríyọmí ó ní èmi kọ́ ó ní àwọn làwọn ní pa Oríyọmí pàbùrù àkọ́bí àbúrò òun ni Oríyọmí ò lè dá ó ní kẹ́sì wọn ò lè débẹ̀ ìdí tó mú mi gbéra láti ìlú Èkó pé bàbá Sangiro ọmọ wà nínú bọ́ọ̀lù ọmọ ọ̀bá lè da ọmọ Nàìjíríà ọ̀dà gbogbo tí bá ṣe yín o. àgbẹ̀wò ọlọ́wọ́ bá ń ṣe é.
Bọ́lájí lọ́jọ́ Wednesday ètò ọ̀rọ̀ yìí ní ká fi bẹ̀rẹ̀ a gbọ́dọ̀ yanjú ẹ̀ pa nínú ọ̀njọ́ ń pé bàbá ṣúgà ọjà. alátẹ tó ń ta tẹ́ni.